Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Beautiful King, excellent God, I bow before your throne. Glorious to no man she oh mo pe your mom busy now. I'm send the voice now. I come down alone this episode. Possible. Beautiful King, excellent God, we bow before your throne. We bow before your throne. We bow before your throne. Guys, there will be Zainab shares, guys. So Yomi Fabi tún bá ẹ̀sùn Zainab níbi tó ń wo owó jìjìdé. Ó bí aṣẹ́wó la fi ń kún bí báyìí ni. Ó bí aṣẹ́wó la fi ń kún bí. Lizzy ṣaṣẹ́wó títí. Wọ́n tún mú lọ sílé babaláwo, wọ́n sín gbẹ́rẹ́ sí lóbò kò ṣoríire ń díẹ̀. Ìgbésí ayé ẹ̀ báyé ẹ̀ ṣe bàjẹ́. Yomi Fabi tí olóko ń dì. Yomi Fabi woman beater. Ẹni táyé ẹ̀ ti bàjẹ́. Nítorí ẹ̀ ló ṣe wá fún mi. Torí mo máa fún Yomi Fabi jẹ. Kò tètè click sí mi lórí ni àná ló click sí mi lórí pálágbèrè ni ẹ́. Olórí burúkú bòrò tó gbé sí ló ní láti lọ ṣe DNA o. Ó ní láti lọ ṣe DNA. Fáwọn ọmọ tó sọ pé ìwọ ló bí fún. Olórí burúkú wèrè tó gbé sílé. Ó ní láti lè ṣe DNA. Borowo, ó jẹ́ bọ́ta kó lọ ṣe DNA. Because I'm very very sure pé ìwọ kọ́ ló máa nà àwọn ọmọ tó bí fún ẹ̀yin. Because Yomi Fabi ń do, àìmọye ọkùnrin tó ń do. Ẹni tó ń po olówó olè fún lọ́wọ́lọ́wọ́ báyìí yẹn náà ń bá sùn. Ó gbé sí ayé ẹ̀. Ó bá yí ẹ ṣe bàjẹ́ wáyé. Ṣé kò yẹ yín sí? I'm so super mo wà excited o. Ó gbé sí ayé ẹ̀. Ẹ jẹ́ ká lọ sí ẹ mọ̀ Àbíkẹ́ tí ó lọ sọ́dọ̀ Lizzy yẹn. Àbíkẹ́ tó lọ sọ́dọ̀ Lizzy, Alábíkẹ́ ni ẹ̀. Tó lọ sọ́dọ̀ Lizzy. Okay. Let me tell you one thing. When you do something, kò sí nǹkan tí Lizzy fẹ́ fi ẹ́ ṣe. Kò tí yẹn sìn. Kò sí nǹkan kan tó fẹ́ fi ẹ́ ṣe. Kò tí sẹ́ni kankan tó fi ṣe nǹkan kan lórí social media yìí. Ó ti yẹ. Tó bá fún ẹ jẹ kó fún jẹ. Tó bá kọ kọ́mẹ̀ntì burúkú. He wanted to write you off. Kò tí yẹn sìn. Gbogbo àwọn tó máa ń celebrate tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó fẹ́ kó máa bóhun bú wọn. Ṣé kò yẹn sìn? Irú Ìyábọ̀ yẹn sìn ó fẹ́ kó máa bọ́ síta láti jọ́ tó ti wá sí ṣọ́ọ̀bù òun. Kó máa gbé wọn ṣépè kó máa bú wọn. Mo wí pé ó lọ sọ́nà ọbẹ̀. Ó kàn ń ṣe nǹkan míì ni. Ó ní sense. Because you are scared. Why are you scared? Kí ló ń jẹ́ láyà? Lizzy máa ń bá tèèyàn jẹ́ lórí social media ni. So anybody ló lè bá tiẹ̀ jẹ́. Ṣé kò yẹ? Ìgbésí ayé ẹ̀ ń sìn. Can you see yourself? Ó ní kó máa bá bọ̀. Wá wo kọ́mẹ̀ntì tó lọ kọ́mẹ̀ntì síbi tí wọ́n gbá mi gbé wá fún mi. Á wo kọ́mẹ̀ntì. Òun ló ní fake profile yẹn o. Fake profile tó wọ update fún ẹ. Òun ló ní o. Lizzy gangan ló ní o. Ẹnikẹ́ni tó bá ti fẹ́ wá fún láàrin yín, Lizzy máa lo fake profile láti fi wá fún. A wá lọ comment sábẹ́. Because òun ló update kìíní yẹn. Fake profile nìyẹn. Kò ní fẹ́ fojú ẹ̀ ṣe. A wá lọ comment díẹ̀. Ó gbọ́ nǹkan tó sọ. Ó ní ó kù díẹ̀. Ó ní Alábíkẹ́ máa bá a bọ̀ díẹ̀díẹ̀. Ó kù díẹ̀. Kí ló fẹ́ kù díẹ̀? Ṣòbó sọ fún ẹ pé òun máa ra transformer fún ẹ ni. Ṣó dẹ̀ ti ra transformer fún ẹ báyìí? A bá sọ fún yín pé Lizzy ò gbé nǹkan kan dání. Ṣé kò yé yín?
noodles ó ti tán pátápátá noodles náà yẹ̀ṣẹ̀ já láàárọ̀ yìí ṣé kò yẹ yín noodles àyẹ̀ṣẹ̀ já láàárọ̀ yìí ó ti tán pátápátá because noodles tá já yìí £8.50 per one ó tán pátápátá èèyàn yẹn ra gbogbo kọ̀ńténà tó dé yìí ó ra gbogbo ẹ̀ pátápátá because kò sí noodles nínú UK ó tán pátápátá ni ó tán despite pé mo tún sọ pé £8.50 ó ra gbogbo ẹ̀ noodles tán pátápátá ó yẹ ká máa fi noodles wọ̀nyí báyìí but èèyàn kan péré pátápátá ló rà ó rà tán pátápátá ni ṣé kò yẹ yín a tún tà ní £8.50 ó rà tán pátápátá because lọ́wọ́lọ́wọ́ báyìí ní Nàìjíríà ṣé ti yẹ yín sí àwọn tí ò ní láńsẹ̀nsì láti ta noodles wọn ò lè ta noodles tọkàn ń gbé wá sílùú òyìnbó anyhow wọn ò gbà wọn láyè mọ́ wọn ń lọ fi ọlọ́pàá gbé gbogbo wọn àwọn tí ò ní láńsẹ̀nsì láti lè gbé ọjà wá sí ìlú òyìnbó wọn ti ń fi ọlọ́pàá gbé kó gbogbo wọn ṣé kò yẹ yín sí àwọn ló ń ba ọjà jẹ́ fún wa àwọn ló ń ba ọjà jẹ́ àwọn ló ń bọ ọjà jẹ fún ọlọ́jà torí pé wọ́n ti gbówó yẹn dání ó ti yẹ yín sí ó lè jẹ́ àwọn politician ló gbówó fún wọn pé kankan lọ ra noodles wọ́n lè ṣe bíi 40-50 mélòó fún wọn àwọn adéèlú òyìnbó wọ́n máa ta noodles yẹn ní £4 ẹ wá calculate ẹ̀ sówó Nàìjíríà rí i pé noodles wọ́n ju ní Nàìjíríà ju iye tán tà yẹn lọ á kàn níbo lọ́tìrí tí wọ́n lọ jí ni ṣé wọ́n lọ jí ni because owó tó máa fi gbà jáde lásán because àwọn politician yẹn owó yẹn tó bá ti tà tán wọ́n fẹ́ kán sáré tà tán kán kówó yẹn fáwọn ni because wọn ò lè fowó yẹn sínú àwọn àkáǹtì inú àkáǹtì ara wọn mọ́ so wọ́n máa gbówó yẹn fẹ́ni tó bá ń ṣe business tó ti yẹ ẹni tó bá ń ṣe owó wọ́n á gbówó yẹn fún ṣáà ṣe réètì yẹn kó lọ sókè káwọn èèyàn kó tètè rà àwọn èèyàn kó tètè rà lọ́wọ́ ẹ̀ tó ti yẹ yín sì adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n ti ń kó wọn adúpẹ́ láti ẹ̀ bá wọn kó gbogbo wọn dànù ni àwọn wèrè tó fẹ́ bá ọjà jẹ́ ṣé tí bí gbèsè ayé ẹ̀ ṣé mọ̀ pé ńgbà tó lọ sọ́dọ̀ Lizzy ó lóun wá ra mọ́tò fún Àríkẹ́ tó wà pẹ̀lú ẹ̀ kó ra mọ́tò kò níṣẹ́ lọ́wọ́ kò ní ṣọ́ọ̀bù ìwọ ló fẹ́ gba ṣọ́ọ̀bù fún mo rẹ́rìn akọ mo kọ́kọ́ sọ̀rọ̀ mo rò bóyá Lizzy máa ṣe fún ètò òtọ́ Lizzy tó yẹ pé ó dẹnu máa wo nǹkan tó máa ṣe fún olórí burúkú Zainab yẹn náà máa wo bó ṣe máa yọ jìgá lẹ́sẹ̀ ṣé wàá máa yá Lizzy tó yẹ pé ẹnu tó wà lẹ́nu ẹ̀ báyìí wàláhì irọ́ ló kún ní gbogbo ẹ̀ irọ́ níṣẹ́ nínú ẹ̀ ń dùn bó máa tún ayé ẹ̀ ṣe Lizzy tá ayé ẹ̀ ti yẹ gangan tí ò lè tún ṣe ẹni tá ayé ti ẹ̀ gangan tó ti bàjẹ́ ìyẹn ló fẹ́ bẹ́ẹ̀ tún ayé ẹ̀ ṣe ẹ̀yin èèyàn ẹ máa gbọ́n I'm telling you ṣó ti rí ẹni tó lówó lọ́wọ́ aṣọ tó bá wọ̀ sára kò ní máa ṣe ṣírín ṣé kò yẹ ẹ́ sìn aṣọ tó bá wọ̀ sára kò ní ní stone wèrè stone tó lọ kó ní dùmọ́ta kò ní ní ẹni tó bá lówó lọ́wọ́ o ò ní rí kó máa ṣorí burúkú lórí social media good morning guys o ò ní rí kó máa ṣe wèrè lórí social media mo mọ̀ guys ṣe ti rí gbogbo noodles yẹn tó ṣe ń lọ ṣe ti rí gbogbo noodles ṣe ti rí gbogbo ẹ̀ ló ń lọ ẹ̀gbọ́n àrùn ráàpù ẹ̀ ni kọ́ńpìlì yẹn máa gbé lọ ẹ̀gbọ́n àrùn ráàpù ẹ̀ ni yes gbogbo ẹ̀ ló ń lọ ẹni sùn hello good morning. Good morning, ma. What did you say? Sir? Any what, sir? Any what? Any what? I did not hear what you are saying.
Mi lè rántí yín àbí tí má rí yín sójúmọ́ mi. Ṣé tẹ máa ń ra pọ̀ mọ́ lọ́wọ́ mi? Oh, tẹ máa ń ra púpọ̀ pẹ̀lú ọkọ yín. Yeah, mo ti mọ̀ yín. Tẹ máa wá láti outside London. Àbí ẹ̀yin kọ́? Oh, okay. Mo mọ̀. Yeah, mo ń tajà lọ́wọ́ ni. Fóònù Samsung ó máa ń loud. Yeah, mo mọ̀. Yeah, mo ń tajà lọ́wọ́ fún customer ni. Yeah, because fóònù yìí tí mo gbé yìí, àwọn èèyàn wọn gbọ́ gbogbo nǹkan tó jọ ń sọ. Tó ti yé yín sí. Yes. Mo mọ̀. Mo jẹ́ kán rí i pé mo mọ̀. Ìgbà tí mo ń calculate nǹkan tó rà. Yeah, mo mọ̀. Ẹ ṣé gan ma. And you too, ma. God bless. Coffee! Coffee! You have any job for me? Coffee, see job now. No, this one. You are not there. Is it yours? You are not there. Is it yours? It's finished, you know? Is it yours? It's finished. Is it yours? The noodles is finished. Yeah. Okay, is it yours? Yes. It's yours? Yes. So can I buy a noodle now? It's finished. You can't buy nothing. It's No going. single one like this. It's going, yeah. It's going to You don't customer. have some here? I have. Take it. Yeah. Go and take it. How You much? want pepper soup noodles? I want Indomie. Sorry, Indomie. Indomie is the one. Yeah. I want the green one and the... I can't take the green one. The green one that the is blue inside one. there for my daughter. Just only one there. Don't take the green one, please. How much is it? Okay, let me open. Guys, mark padawa.